Mo kí gbogbo ilé o. Mo ṣe àfiyèsí fún gbogbo ládéládé tó wà nínú ìkòdí tán ti ń sọ̀rọ̀ Àwórì jákèjádò àgbáláyé. Mo kí gbogbo lóyè lóyè, mo kí baálẹ̀, mo kí gbogbo ẹ̀yin ti house o, mo kí gbogbo ẹ̀yin ìyá ìyá, mo kẹ́yin bàbá, mo kọ́mọdé, mo kágbà, mo kí gbogbo ìlú o. Mo kóyún inú, mo káṣẹ̀dí pẹ̀lú. Mo rí pé gbogbo yín lẹ ti ọ̀pọ̀ nínú yín lẹ máa ń nífẹ̀ẹ́ sí tí mo bá sọ̀rọ̀ sínú ilé Àwórì kan, ìpéjọpọ̀ Àwórì kan nínú fọ́rùm. Yálà mo sọ̀rọ̀ ni o, yálà mo ju fọ́tò ni o, ẹ máa ń fẹ́ wo nǹkan tí Tọmọ́tadé ṣe tó tún gbé jáde. Ìfẹ́ náà ni. Àti ẹ̀mọ̀ àwọn tó jẹ́ pé àkáǹtì mi ni wọ́n fi ń wò ó. Adẹ̀mọ̀ àwọn míì tó ń wò lábẹ́lẹ̀. Gbogbo ẹ̀ dáadáa náà ni. Ẹ ṣé, ẹ kú fẹ́. Wọ́n ní ọlọ́mọ búburú òkùnkùn ní ṣe kíni kò ní lè fún ẹkùn pajẹ. Ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé ẹ̀rín tí mo rín sí ohun tí ọ̀gbẹ́ni nílé Àwórì tó pòsì tí mo ju ẹ̀rín síbẹ̀. Ẹbí mi, it's not because of what you posted or because of you. Kì í ṣe nítorí ọ̀gbẹ́ni elétò nílé Àwórì ni mo ṣe rẹ́rìn o. Bí ó ṣe fídíò tí ó wà ń bẹ̀, kì í dẹ̀ ṣe fídíò yẹn gangan, bí ó ṣe ọ̀rọ̀ tó wà nínú fídíò tí Wàsíù Àyìndé tí ó tá lè pè lórin, tẹ́yìn ń pè lórin, tẹ́mi ò dẹ̀ pè lórin, tẹ́mi rí pé ó kàn máa ń ṣàròyé ni, ọpẹ́lọpẹ́ àwọn instrumentalist. Èmi náà mo láìkí orin ẹ o, mi ò kàn gbá ti as a person ni o. So oníkálukú ló ní àwọn èèyàn tiẹ̀ o. Mi ò dẹ̀ ní kó kú, mi ò ní kó rùn, ṣùgbọ́n èèyàn máa ń ní àwọn olórin téèyàn máa ń láìkì. Tó bá jẹ́ pé Òṣùpá Saheed nísìn, àwọn tèmi yẹn tó máa ń kọrin tó mọ́pọlọ jáde. Tó bá dẹ̀ pé Àlàbí Pasuma náà ni, bóun náà ṣe máa ń ṣe họ́ọ́ tó yẹn náà, èèyàn sì máa ń gbá àwọn nǹkan tó ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń mú ọ̀rọ̀ jáde. Ohun tó mú mi rẹ́rìn sí ohun tí Wàsíù sọ ni pé ó mà ṣe ẹ̀yin ọmọ sọlọ, àtọmọdé àtàgbà yín, àti bàbá àtẹ̀yin olórí ẹbí, ó mà ṣe o. Ẹ wo bí Wàsíù bó ṣe wọ́ gbogbo orí adé ìsọlọ̀ pátápátá, àtọmọdé àtàgbà. Ṣé tí ẹ bá fẹ́ jọba ní ìsọlọ̀, Wàsíù ló yẹ kẹ́ ẹ máa lọ képè? Àbẹ́ gbọ́ nǹkan tó sọ? Màá play ẹ̀ fún yín, ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ó ní nǹkan tó dùn ún jù wípé kò tí ì pé ọjọ́ mẹ́jọ tí Ọ̀sọ́lọ̀ tó fọwọ́ okùn lélẹ̀, lẹ ti ń pè òun lọ́tún, lẹ ti ń pè òun lósì, lẹ́lẹ́ íńtírẹ́sì láti jọba. Ó lóun wá dá yín lóhùn pé ẹ lójútì. Ó hùwà ọmọ ọkọ fún yín bẹ̀ yẹn. Ó hùwà ọmọ ọkọ fún yín bẹ̀ yẹn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ Sọ́lọ̀ ó dùn lọ́kàn gbọ̀ngbọ̀ngbọ̀n fún ìdí kan tàbí kejì, torí pé ó ní nǹkan kan
awo mọ̀sínú mọ̀síkùn kan táwọn méjèèjì tí wọ́n fẹ́ dáwọ́lé ṣùgbọ́n tí àwọn alálẹ̀ tí wọ́n gbà fún àwọn méjèèjì láti ṣe gbogbo ẹ̀yọ yé gbogbo àtẹ̀ntó ti kú àtẹ̀ntó wà láyé tó rò sọ. Ó ní kẹ́ ẹ lọ bẹ àwọn alálẹ̀ nílùú Sọlọ̀ kẹ́ ẹ pawódà kẹ́ ẹ tún awo ṣe. Ó ní mi ò gbọ́ Yorùbá púpọ̀ o. Ó ní kẹ́ ẹ pawódà kẹ́ ẹ tún awo ṣe. Ẹ̀yin ti house àtẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin aláyélúwà ẹ̀yin nìyẹn yé. Ṣùgbọ́n ní ti ọlọ́gbọ́n Faransé tìlú tèmi náà kéèyàn pawódà kéèyàn tún awo ṣe. Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀. Ó ní ẹ̀ lójútì tí ìjọba nìyẹn o kò tí ì fàyín sílẹ̀ o ló ti sọ fún yín pé ẹ̀ lójútì o. Ṣé ẹ rántí pé nǹkan tó fa rògbòdìyàn láàrin èmi àti Ọ̀tọ́lọ̀ níjọ́sí nìyẹn pé báwo ni Wàsíù ṣe lè máa sọ fún pé kó shut up tóun náà dẹ̀ tẹrí kodò. I have the video. Kò sí nǹkan tó dùn mí bí pé téèyàn bá bú ara ilé mi téèyàn bá bú ẹni tó jẹ́ bàbá sí mi téèyàn bá sọ̀rọ̀ sí màá bẹ́ni náà kúrò màá bàgà. Ẹ tún gbọ́ nǹkan tí Wàsíù sọ ń bẹ̀ yẹn. Ó lẹ̀ ń pè òun lọ́tún ẹ̀ ń pè òun lósì ó ní kò tí ì pé ọjọ́ mẹ́jọ tí gbogbo yín tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní yọ ṣíbí wá pẹ́yìn náà fẹ́ jọba. Ó lóun sọ fún yín pé ẹ̀ lójú tì ẹ̀ rí bó ṣe wọ́ yín sure you disappointed yourself gbogbo yín pátápátá nílùú Sọlọ̀ ẹ̀ ṣe nẹnu fún. Wọ́n ní Ọ̀sọ́lọ̀ ṣe ń jẹ fún yín ìlú da ìlú tòrò lábẹ́ àkóso Àyìndé Wàsíù òun náà lẹ́yìn the same process náà lẹ́yìn náà tún fẹ́ ṣe. Kò sí bàbá kankan kò sí baálé kankan nínú ilé ìdílé yín tẹ́ ẹ lè jókòó tẹ́ ẹ lè jọ yanjú ẹ̀ tẹ́ ẹ lè ṣe ní tùbínùbí. Ẹ wo àwọn ti Ìbàdàn bọ́n ṣe wà báwọn ti Ìbàdàn ṣe wà wọ́n ti tò sílẹ̀ ìbàjẹ́ pé kẹ́ni yẹn kó gorí àlééfà kó kú lọ́jọ́ kẹta ó ṣáà ti ṣe táàmù tiẹ̀. Ṣé ẹ̀yin ò tiẹ̀ ní ètò kankan ní onífá kankan anyway lè lo onífá ńgbà tó jẹ́ pé sọ pé kí Wàsíù wá bá yín dá sí ọ̀rọ̀ ìdílé yín. Ó mà ṣe o ó ṣe mí láàánú púpọ̀ fún yín nílùú Sọlọ̀ ó ṣe mí láàánú ó tì mí lójú. Tó bá yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ yìí nínú yàrá ni àzúzúà ìbá má ti dùn mí ṣùgbọ́n lójú gbogbo ìta gbangba wálé kò síbi tí fídíò yìí tí ò ní dé. Tí bá ń sọ nǹkan kan onílù mi alágbẹ̀dẹ mi tó ń lu irin lójú kan ó ní nǹkan tó mú jáde ń bẹ̀ ni. Tí bá ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo ṣe tí n bá give sign kan ó ti ní nǹkan tí mo ti rí ń bẹ̀. Èmi ò kàn kí gbọ́ orin èmi máa ń jókòó gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni. Tẹ́ bá fẹ́ mọ ògidì ọ̀rọ̀ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹ lọ máa listen sí orin Saheed Òṣùpá àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ gbáǹkangbè àwọn ọ̀rọ̀ téèyàn lè fi tó lé téèyàn lè fi tó ìlú ó máa ń sọ. Pẹ̀lú eré náà bó ṣe jẹ́ pé ó máa ń ṣe ìbákà níbẹ̀ yẹn náà that is his own way of tọ́pọ̀ òun máa ń kọrin. Mo máa ń jójó ẹ o ẹ má sọ pé mo máa ń jójó ẹ o àwọn ibi tó bá ti làlùjọ mo máa ń jó o. I just don't like him as a person because he's so cunning. Ṣùgbọ́n náà tí kábíyèsí àná gbà tó fi dẹrù Wàsíù tó fi gbé ṣíámánù tó fi gbélé lórí tìpátìkúùkù ṣùgbọ́n náà lẹ́yìn náà tó ti ń tọ̀ lọ yìí àbọ̀ náà kọ́lẹ̀ tó ti ń tọ̀ lọ yìí ojú gbà mí tì fún yín ojú ṣe kí ni ó gbà mí tì fún yín ṣùgbọ́n ẹ máa tẹra mọ́ lọ ẹ máa ṣe lọ ibi tẹ́ bá ṣe dé àwọn ọmọ yín wọ́n máa bá ìtókù ńlẹ̀ very soon ẹ̀sọ́ ẹ̀ lẹ́ máa kíra yín ní Sọlọ̀ kò ní sí ẹ máa wọlé bẹ́ o gbogbo yẹn máa kúrò ńlẹ̀ ẹ̀sọ́ ẹ̀ ẹni lẹ́yìn mi ẹbí ẹni ẹ̀sọ́ ẹ̀ ò bẹ́ẹ̀ ṣe máa kíra yín nìyẹn ẹ má wọrí ẹ tẹra mọ́ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín pàkìtì pàǹpà ọmọ kan bíi 1 million
Ọmọ́tádé ṣe láti ṣeré ọlọ́fin múlẹ̀ ọmọ Sábìtù Ajílàrọ̀ ẹ̀rùn òjèwé olóbùtújẹ. Èso àkẹsàn ni mí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé tán tó tún lọ gbẹ̀bí ọ̀run ìlú náà pápá kúkú àmúrò òkè ìjẹ̀bẹ̀. Mi lọ́mọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́ tẹ́lẹ̀rú ò gbọ́dọ̀ jó ọlọ́mọ nìkan ló ń jó. Ọmọ káfọpá wà káfàjẹ wà káfọ gẹ́dẹ́gẹ́dẹ́ ọwọ́ akọ̀dé ṣẹ́rí múlẹ̀ èèbà. Ẹ kìlọ̀ fágbálẹ̀ lákà. Ó dá o mo kí yín náà o. Èní ni 16th of July 2024 and the time here is around 4 o'clock in the afternoon. It is well. Ẹ tẹra mọ́ o gbogbo ọmọ Àwórì. Ẹ tẹra mọ́ ṣebí láwórì lọmọ Kwara àbọmọboni ló sì fọ́ lórí tí yẹn mí díẹ̀díẹ̀ yẹn. Ẹ tí mọ náà dà ẹ máa gbéra yín tà síta. Ẹ máa gbéra yín tà síta o. Kàkà kẹ́bí mi kó ṣoríire ará àta la máa gbé fún. Kàkà ká báàkì amọ̀nú ilé wa ọmọ ọ̀tá la máa gbé fún. Ẹ tẹra mọ́. Ẹ fẹ́fẹ́ sí yín mọ níbèṣe. Egun ta bá kẹ́kẹ́ tí ò bá gbọ́kẹ́ òòṣà ta bá gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀ òpópónà ló ti máa jẹun ẹ̀. Wàsíù lẹ́ẹ̀lì tìjú ẹ̀yin ọmọ ọ̀sọ́lọ̀. Ó ní gbogbo yín pátápátá àti baálé yín àtàwọn ìyálé yín àtàwọn ọmọ ìlú ó ní kò sí ìtóní. Ó mà ṣe o ṣáwá lè rí bá wí a lè rí bá wí a lè rí bá wí. Wọ́n ní ẹ̀ nírònú ṣáì. Ó dá o a tún nípàdé ayọ̀ o ó tún dìgbà kan náà o. Ẹ má bínú pé ọ̀rọ̀ náà ń gùn lọ. Ó ń dùn mí wọnú akíyẹmí ara ni. Ọmọ Àwórì. Ọmọ Àwórì. Ẹ ti sọra yín di non-entity in the whole of Yorùbá tribe. Ẹ lè dá nǹkan kan ṣe. Ẹ lè ran ọmọ Àwórì ẹgbẹ́ yín lọ́wọ́ ẹ lè fà lọ́wọ́ sókè. Ọmọ ìdílé bàbá yín gan ẹ lè ná lọ́wọ́ sókè. Ẹ wá tẹ yín lọ́rùn kẹ́ lọ sọ́nù síta. Oníyá yín. Ṣé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la wọn ò lè rí nǹkan kan dé bá ẹ tẹra mọ́. Onílù mi tó alágbẹ̀dẹ mi jàre tó ń lu irin lójú kan ó ní nǹkan tí mo fẹ́ mú jáde. Mo dẹ̀ kìlọ̀ tó àwọn alálẹ̀ náà rí pé mo ṣe wọ̀n tí mo lè ṣe o. Kì í ṣe tikú kì í ṣe tààrùn kò sí kú lójú mi lọ́wọ́lọ́wọ́ ya àfi ti rò. Bí mo ṣe máa lajú sílẹ̀ ní tí mo máa rí gbogbo yín náà máa fi yín gbá náà máa fi yín wọ. Èmi á mẹ́sẹ̀jì ẹlòmíì nínú yín ti bá rí nǹkan lórí mídíà. Màá mẹ́sẹ̀jì yín pé kẹ́ ṣàlàyé fún mi ṣùgbọ́n ẹ prefer láti lọ gbé fún àwọn blogger àta tẹ́ máa sanwó fún. Nǹkan tẹ́ nínú ilé yín kò kì í tẹ́ yín lọ́rùn mú kàn wo gbogbo yín ni. Kí ni nǹkan tẹ́ mú gbà bọ̀ láti bẹ̀? Ẹ̀sìn náà kọ́ ni. Ṣíọ̀ kẹlẹ̀bẹ̀ túwé. Àmọ̀kẹ́ ọ̀rọ̀ ẹ ti dayọ̀ má sọ fẹ́ nìkankan. Ẹni o ọ̀rẹ́ mi Àmọ̀kẹ́ ti dayọ̀. Mi ò sọ fẹ́ nìkankan mò ń mí lẹ́ngbẹ́ nínú oore ọ̀fẹ́ tí bàbá ńlá tèmi tí bàbá tèmi Sábìtù Ajílàrọ̀ tó ṣe sílẹ̀ nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin mọ́lẹ̀. Ọ̀nà tó fi ẹsẹ̀ wá sí òun là ń fi sípa gbọ́dọ̀ máa tún ìlú ṣe a gbọ́dọ̀ tàlú síta gbogbo nǹkan tó bá ń lọ nínú ìlú a gbọ́dọ̀ máa jẹ́ kó máa gbé nílùú ni tìta ni ká máa kó wálé ṣùgbọ́n ẹ̀yin akótilé tàlẹ̀ ń jẹ káàkiri ní gbogbo ibi tẹ́ ìjọba ẹ má yẹ kí n sọ ó dàbọ̀. Ó yá ọ̀rọ̀ náà rèé orin náà rèé ẹ máa gbọ́ lẹ́nu Wẹ́sẹ̀ olórí orin ẹ̀yìn Àwórì ní tilé toko ẹ tó mọ orin kọ láàrin yín ní gbogbo Nàìjíríà olórí orin yín ẹ gbọ́dọ̀ máa gbé bẹ́ẹ̀lì lọ síwájú ẹ̀. ẹgbọ́ kẹ́ fi ṣara rin dín ire o. Èyí tó wá lù méjì etí ilé. Àlàní pápọ́dà kò ìgbẹ́jọ́ mẹ́jọ etí mi ti kún ìgbé wá lọ́tún ìgbé wá lọ́sì. Gbogbo àwọn tó ń pè ní àwọn bọ́lá òun fẹ́ jọba ó lẹ́ lójútì
èèyàn tó ń ṣe dáadáa.